ààrẹ ìṣọ̀kan Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí fún àwọn Yorùbá pé a ṣe àbẹ̀wò sọ́dọ̀ Iyalọ́jà. Àbẹ̀wò ti bẹ̀rẹ̀, à ń ṣèrètí àwọn state mẹ́rin tó kù, àwa mẹ́ta ti wà ń bí, à ń ṣèrètí àwọn mẹ́ta tó kù. Àwa ń bí pẹ̀lú àwọn ikọ̀ oníròyìn wa amúgbálẹ́gbẹ̀ẹ́. Mo rò pé láìpẹ́ àmàrí Iyalọ́jà á dẹ̀ padà fún gbogbo Yorùbá ní ààbọ̀ iṣẹ́ tó rán wa. Thank you very much. Ṣé mo lè gba máìkì ẹ̀? Ó ní máìkì wà náà. Orúkọ mi ni Àrẹ̀mọ Adékúnlé Adégoróyè, ààrẹ gbogbo ìṣọ̀kan Yorùbá, bóyá lẹ́yìn òdì àbúlé. Ìdí tá a ṣe ní ìdí ẹ̀mọ́bìnú orúkọ mi ni Àrẹ̀mọ gbogbo ẹ̀yìn ìyá mi wọn kí í o. Nǹkan tí mo kọ́ fẹ́ kẹ́ mọ̀ ní pé ọmọ ọlọ́jà ni mí. Bàbá màmá mi Àṣàbí ni wọ́n máa ń pè wọ́n. Àwọn àti Iyalọ́jà àná wọn jọjọ́ rẹ̀, wọ́n mọ̀ wọ́n nípasẹ̀ ìsọ̀ nígbà tó ṣì ń pè sọ̀ ní ká tó dé màá mọ́tàkùnkà onírú. Bẹ́ẹ̀ bàbá mi ni kábíyèsí ọba Adémilúwà Oníwà kejì ti Alákìtì tí mo jẹ́ àkọ́bí wọn. Wọ́n dá ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá sílẹ̀ nígbà tí wọ́n rí àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó wà nílẹ̀ Yorùbá. Nígbà tí wọ́n bá àwọn àgbààgbà Yorùbá kan sọ̀rọ̀, mo rí pé wọn ò fi gbogbo ara gbà. Àwa lọ sọ́dọ̀ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Lóòótọ́ à ní àǹfààní láti rí wọn jọ yẹn, ṣùgbọ́n wọ́n ránṣẹ́ sí mi ìta padà. Wọ́n ò fún mi lówó o, ṣùgbọ́n wọ́n ìbéèrè mẹ́ta ni wọ́n béèrè. Wọ́n ní kí nìdí láti dá ìṣọ̀kan Yorùbá sílẹ̀. Mo wá dá èsì yẹn padà lẹ́yìn ọ̀sẹ̀ kan. Mo ní àkọ́kọ́, Yorùbá kì í ṣe ilẹ̀ yìí nìkan la wà. A wà káàkiri lẹ́yìn odi. Ṣùgbọ́n báwo làwọn èèyàn ṣe ń rí ìṣù wọn? Bàbá ní àwọn náà ò mọ̀. Wọ́n wá ní ṣùgbọ́n nǹkan tá tiẹ̀ ṣe yìí, òun ni bánà tá gbé síwájú ìta nílé wọn. Táwa ò dẹ̀ lérò nígbà yẹn pé wọ́n máa gbà á. Ṣùgbọ́n mo rí pé ìgbà tá bẹ́ẹ̀ nìkan ta ẹni ká bàbá ní kọ́ lọ yọ 2023 kúrò. Pé because it's not yet time. I'm talking of bóyá 7 years. Nígbà táwa gbé bánà yẹn padà wá, àbá rìpẹ́tọ̀ ọlọ́pàá kan bẹ̀. Ọlọ́pàá yẹn ní wọ́n ní ká rí síbí. Wọ́n lè rò pé títí nìsí kò sí bánà tó tóbi tó bánà wà bẹ̀. Gbogbo ìgboyà ni mo fi sọ. Wọ́n lè dúpẹ́ lọ bàbá wa Ọ̀ọ̀ni Babátúndé Ògúnwùsì nítorí wípé ìgboyà tí wọ́n fún ìṣọ̀kan Yorùbá, ìgboyà yẹn dàbí pé kò sí irú ẹ̀ mọ́ ni. Lóòótọ́ ni àwọn àgbà ọ̀bàyéjẹ́ kan wà nílẹ̀ Yorùbá tó ọ̀fẹ́ nǹkan táṣáájú ṣe. I am meeting you for the first time. Ní on the 4th of January ọdún yìí á sọ̀rọ̀ gan. Ṣùgbọ́n mo wà níbi kan tó ti ṣètò táwọn àgbàlagbà ń ṣètò. Ètò tó lè ṣe mọ́tò fún mi là ń bọ ajé lọ́wọ́. Ṣùgbọ́n ẹgbẹ́ ilé kan fún yọ yẹn ẹlẹ́yìn náà ṣàdúrà lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi àti ríra. Ṣùgbọ́n ẹgbẹ́ kí fi kọ̀ọ̀kan dá inú ojúlé ní ìṣọ̀kan Yorùbá mú lẹ́tà yìí wá fún un ní láti fi yín
ṣe ìyá gbogbo ìṣọ̀kan Yorùbá. Mo wá fẹ́ tọrọ ọ̀pọ̀pọ̀ lọ́wọ́ yín. Ṣé rí omi kan wà lálẹ́ ẹ̀fẹ̀? Kò tó pé wọ́n ń pe àwọn tó kù níbẹ̀ ò tó kọ̀ọ̀kan. Microphone. Àwọn ọ̀dàlẹ̀ tó ń mú bẹ̀ bàbá. A fẹ́ gba èsì padà fún ilẹ̀ Yorùbá. Mo sọ fún pé gbogbo ilẹ̀ Yorùbá ló ń bọ̀ nígbà tó lè jẹ́ táwọn pè yín. Mo ní àní wá iye nọ́mbà àtàfẹ́ wa mọ́ torí pé kì í ṣe ìgbà tí olóko ń kọ́ ọmọ èyí rà ló máa ń kojú ọjà. owó lẹ́pọ̀ ayẹyẹ Àwa fún lórúkọ gbogbo ẹ̀yin bàbá lórúkọ ẹ̀yin bàbá àti gbogbo ìyá tó wà lórí ìjókòó. Àṣà ò ní gbọ́ ọmọ kó gbé sí o. Mo fẹ́ kẹ́ fi yẹn yá ìyá mi tó bí mi láàrin ọjà ibi tó gbede ìbẹ̀lẹ̀ mi náà ń gbede yìí. Mo dẹ̀ yìí ń gbé lọ síbi tó máa tún kàn. Èèyàn tí mo tún gbàdúrà fún bí ilé mi ọba Saheed Elégùṣì Adémọ́lá Ìfáwùyí bàbá wa ọba Adétúnjì Tìjàní Akínlóye Òjòmú láṣẹ. Ọlọ́run á máa jẹ́ kẹ́mi wọn gùn lórí tẹ o. Èsè tó ní ránṣẹ́ pé wọn ìyá wa lágbára àwọn òbí ṣẹ̀rí àwọn ọ̀tọ̀ ní tiwọn ṣẹ̀rí nǹkan kan máa wà lábẹ́ ẹ̀dán kẹ́ẹ̀dán tó yọ kó tó ní abẹ́rẹ́ ìkòkò dé àdìtì mọ́ fi yẹn bólẹ̀ o ṣùgbọ́n ẹ̀yin gbọ̀ngbọ̀n lẹ nílò àdúrà tàbá gbé ọmọdé tó jù lọ lọ́wọ́ pé máa tó àwọn arúgbó yìí o ọmọ yẹn gbọ́dọ̀ wọ ẹ̀yìn o ṣẹ́rí gbogbo tí àbúrò amọ́gàjì kó lè yí lọ́wọ́ ẹ máa rí wò délẹ̀ o ẹja mọ́ bà lálẹ́ omi ìòkú iná paná máa ń pè wọ́n ò ní tètè pè yín pa àsìkò ayọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣe rí nǹkan tí mo sọ yìí kí náà ti pè oníròyìn ìṣọ̀kan Yorùbá mo fẹ́ kó jáde lórí afẹ́fẹ́ débò ìbò ẹ jẹ́ kí àwọn kan mọ̀ pé Oòduà nation àrí àgbà fi ni wọ́n they are not a good Yorùbá gbogbo ẹnu lèmi ti sọ̀rọ̀ ìbálẹ̀ ń jáde lọ́sìn ẹ jẹ́ kí ìdá dá mọ́tò mi lọ́nà nípa ẹyọkan tí mo mọ̀ ni pé ìdágìrì kì í dájà mojo ṣe rí gbogbo ẹ̀dá tí ò bá lóòótọ́ Sunday Igboho lóòótọ́ gbogbo ẹnu mọ́ fi tọ́lá lọ́dọ̀ bàbá àgbèrè ẹ̀wà afẹ́gbani padà I think acknowledge ẹ̀wà ń bẹ̀ afẹ́gbà padà fún àwọn Yorùbá pé tóòtọ́ àwọn ìjíṣẹ́ fún mi mo lè fẹ́ kẹ́ ẹ̀yin àgbàlagbà ẹ̀yin ìyá ẹ̀yin bàbá lẹ́gbọ́gbọ́ yìí ẹ má jẹ́ kí iyàn kú lójú yín ibi tí ọ̀rọ̀ Yorùbá lọ ó jìnà adẹ ń táwa fẹ́ ta fẹ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mo fẹ́ kẹ́ tì wá lẹ́yìn ẹ má jẹ́ kí okùn àti àmọ́ kó lórí ọ̀rọ̀ mi ká àwọ̀rẹ́. àbọ̀wọ́ àbọ̀mọ́ àwọn aláàfíà àìkú tí ṣe bá ní ọ̀rọ̀ àmàlà. ẹ̀yin ìṣọ̀kan Yorùbá iṣẹ́ tẹ́ rọ́ mi rè o. ẹ má bọ̀ ọ́. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080
597807 for your event coverage.